mo gbójúlé kúránì mo gbójúlé bíbélì wọ́n ní sàkámà jẹ́ ni ọ̀rọ̀ yìí òun ló bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá nínú o àwọn àáfàá wọ́n ti jáde fún King Dr. Saheed Òṣùpá o ọ̀rọ̀ yà bí mi ọ̀rọ̀ ti bá àbòmí yọ mọ́ wa. Àwọn àáfàá ti jáde tán fún King Dr. Saheed Òṣùpá o. A máa play fídíò yẹn fún yín ṣùgbọ́n ká tó play ẹ bá wa subscribe sórí ìkànnì yìí, ìkànnì Kingfax Gist TV òun lẹ wà yìí. Ẹnìkan sọ fún ìjọba olóyùnwá ó ní mo fẹ́ kó o ṣe interview mo ní interview pé kí ni ó ní bá ṣe pẹ̀lú olóògùn kó o dínà ìwé olóògùn ní ilé ìdílé ìgbẹ́ mi ṣe olóògùn. Ní ìgbógun payàn ní ìgbógun ṣàbúrú ìlọsíwájú mi sínú mi nílẹ̀ èdè wa torí ẹ̀ mo sọ pé ní tí mo di ìfà mi mo kí ọmọ òrìṣà tó ní ìfà òun làjí kí tèmi sáni pé káyé tèmi ọ̀dà jíjí tí mo jí ìfà mi mo kí ọmọ òrìṣà tó ní ìfà òun làjí kí o tèmi sáni pé káyé tèmi ọ̀dà tẹ́lẹ̀ ò bá lọ́wọ́ lọ́wọ́ táyé ò bá dá méjèèjì ò dára bẹ́ẹ̀ yóò tiẹ̀ lọ́wọ́ rẹpẹtẹ kó nírọ̀rùn kó wà comfortable tẹ́lẹ̀ ò bá ní méjèèjì yẹn kò dá o kò dá o. lójà sọ pé títí mo di ìfà mi mo kí òrìṣà tó ní ìfà òun làjí kí tèmi sáré pé káyé tèmi náà dá jíjí tí mo jí ìfà mi mo kí òrìṣà tó ní ìfà òun làjí kí o tèmi sáré pé káyé tèmi náà dá. kódà tí ìbálòpọ̀ kí n bá lọ fẹ́síkì ṣé fẹ́síkì ló máa jẹ́ ìṣoríire àwọn ìbára náà ló máa jẹ́ kí n là. Fídíò yìí òun ni ó ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá nínú níbi tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n ti ṣe ibi 52 years anniversary tí Lálùdé tó ṣe tí ó ti kọrin pé ó gbójúlé kúránì ó gbójúlé bíbélì ó ní sàkámà jẹ́ ni èyí bí àwọn àáfàá nínú gidi gan ni o nítorí ọ̀rọ̀ tí King Dr. Saheed Òṣùpá sọ yẹn àwọn àáfàá ti wá jáde tán ẹ gbọ́ ohun táwọn àáfàá náà sọ. láti sọ̀rọ̀ fún Alhaji Saheed Òṣùpá ní tó ń pè lálàjì torí pé aláàjì kéwù rẹ̀ ṣe kan dandan lára ẹ̀sìn wa náà tẹ́lẹ̀ kìí ṣe pé àmùsùn aláàjì kìí ṣe dandan lára ẹ̀sìn wa wọ́n máa pè lálàjì kìí ṣe dandan lára ẹ̀sìn wa. a rí bí wọ́n sẹ́yìn ẹ̀sìn ni bí Alhaji Saheed Òṣùpá ń sọ pé gbogbo wa lolóògùn gbogbo wa là ń ṣoògùn tó bá sọ bẹ́ẹ̀ tó fi má bẹ́ẹ̀ á ní kò tí kẹwà ṣùgbọ́n wá mẹ́rin débi Kùránì wa Alhaji Saheed Òṣùpá ó ti kọ́ àwa báwọn kí lọ àrùn tó ní kéèkọ́ máa sọ ọ̀rọ̀ púpọ̀ lọ sọ yẹ ìpè tó bá ní gbogbo yìí olóògùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí olóògùn ní gbogbo yìí náà láàrin ara yìí tẹ́lẹ̀ ọ̀párọ̀ tó bá ń bẹ̀ pé gbogbo yìí olóògùn àmọ́pọ̀ wá kò pọ̀ wípé Kùránì ní gbẹ́gbẹ́gẹ̀lẹ́ ìlà ni wà láì mọ́ bẹ̀rẹ̀ máa wò Alhaji Saheed Òṣùpá mọ́ bẹ̀rẹ̀ mọ́ àmọ́ yìí gíga àbẹ̀lẹ̀ òkèlè tó ga wálẹ̀ mọ́ bèèrè parapọ̀ fúnra rẹ̀ o ti gbẹ́ta ara àkọjá mọ́sílásí báwọn o ti gbẹ́rù náà kọjá orí báwọn wọ́n bá ní gbogbo yìí lólóògùn àwọn kí ọ pé ọ̀ká rẹ̀ tó lóòtọ́ lọ sọ àmì láti mẹ́rin lé ní Kùránì wá pé àwọn kan máa gbé Kùránì làwọn gbẹ́kẹ̀lé wọ́n ń ṣe ìkẹlẹ̀ wọ́n ń ṣe ògùn abẹ́nú nínú ẹni tí ò ṣe ògùn abẹ́nú lè mìíràn lè gbùdú ọmọ jù lọ́wọ́
ọ̀rọ̀ tó sọ ni àìsàn yìí ló ṣùgbọ́n mo fọlọ́ ń bẹ̀ ọ́ má gbẹ́kẹ̀lé oògùn tó bó ṣe gbẹ́kẹ̀lé o má gbẹ́kẹ̀lé oògùn tó bó ṣe gbẹ́kẹ̀lé o ṣáyé ló ṣùgbọ́n mo bẹ̀ ọ́ ni o àmọ́ iye gíga bó ṣe ga o ìwọ ni wọ́n rò pé oògùn ni àwọn àmọ̀kọ́lọ̀ ló gbé ọ̀gá a lè sọ pé kọ́ wálẹ̀ torí lójú tí a ló ti jọ oògùn a ní kó flashback tó mẹ́jẹ́ pé oògùn ló rò gbé ọ̀gá ọmọ babaláwo rẹ mélòó lọ́gá tó kó ṣìkà tó láyé ṣáyé lòṣùpá àbí kò wọ babaláwo rẹ kọ́ ọmọ wọn náà ga tó ṣe ga ni sọ babaláwo nínú gbogbo babaláwo rẹ kọ́ ọmọ rẹ lókìkí bí wọ́n ṣe lókìkí ni ní àwọn tí ṣògùn fún ọ tó wá fẹ́ rúgbò ọ lójú tó fi wá mẹ́nu lọ bí Kùránì lẹ́lẹ́kọ̀ọ́ ẹran tó pẹ̀lẹ̀ lẹ́lẹ́kọ̀ọ́ ẹran tó bá ń sọ̀rọ̀ tí ọ̀dá pa Kùránì àwọn ó ti mọ̀ pé ọ̀tá ẹni kìí gbòdò ọ̀yà ṣùgbọ́n lọ́tọ̀ ń pàpè mára pé sàyí yìí ọ́ ó pé àrẹ lára yìí Ọlọ́run lọ mọ́ta ọlọ́wọ́ múra ó sì yanu lágbárí ó sì sọ wípé bí wọ́n bá ti jí ifá rẹ̀ ni wọ́n máa ń kí wọ́n kìí jọ́lọ̀ àìsàn yìí òṣùwà ó ní wọ́n bá ti jí ifá àwọn òun máa ń kí tò orí jọ́lọ̀ mo ní sáwọn àfáà sí wà lálẹ́ àwọn kan ọlọ́mọ pẹ́ ti lè sáfà rẹ̀ lè sáfà rẹ̀ nìkan o kọ̀yá mi lórí kankan wọ́n kíyàn tó àfáà jẹ́ bá ń kí mọ́ lórí pé àbájá ìlú spani àfáà pàṣọ ní ọmọ tí í ṣe ẹjẹ́ ìdí sọ fún yìí nínú ẹni táyé mọ̀ àtẹnitọ́ mọ́ ọlọ́run ká làgán ebi tí olóòmọ̀ sọ pé àwọn lókìkí àwọn àfáà sáyé òṣùpárè ẹ̀yà àfáà rẹ̀ sẹ́ ipójútì ọ̀rọ̀ tó sọ ń tójútì yìí ó ní kó bá ti jí ifá àwọn òun máa kí ẹ̀yìn kan náà lẹ́sìn kó rájọ tẹ́kùn ẹ̀yìn àfáà rẹ̀ kọ̀ wá tó fi mọ́ bẹ́ẹ̀ wọ́n wá láti rí gbogbo yín tán débi kọ́ wá fi gbogbo yín àwọn ìgbogbo yín ó ní gbogbo àwọn ọmọ sọ́gbọ̀ pé wọ́n kàn fi Kùránì ìtẹnu fáwọn ẹni ó júwe ẹ̀yìn àfáà rẹ̀ fún wa ní sáyé òṣùpá júwe ẹ̀yìn àfáà rẹ̀ fún wa máa àdìnà عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب. sẹ́lẹ̀ Ọlọ́run máa fa òdodo ọ̀rọ̀ yọ níbi tẹ́ ẹ̀sìn òkú òdodo ọ̀rọ̀ orí jáde àwọn àfáà kan ní Saheed Òṣùpá bá ṣe torí wọn tányányá tó fi lè jẹ́ pé ó lórí láyà tó sọ pé ẹgbẹ́ ní kankan wọ́n sọ fún pé Kùránì làwọn gbẹ́kẹ̀lé wọ́n kàn sọ Kùránì lókè ní wọ́n ń sọ ògùn lábẹ́nu ọ̀rọ̀ yẹn pé kìí sẹ́sì gẹ́ o ibi tí Saheed Òṣùpá ti ṣe mistake ni pé ọwá dákọ̀ Kùránì ọwá pa gbogbo wa kọ̀ pé kò sẹ́nì kankan gbogbo wa àṣọ́gùn Saheed Òṣùpá rárá àwọn tọ́kẹ̀gùn sí ọ lórí láti ní ìgbẹ̀ ìjàmílà bẹ́ẹ̀ bá dáa yàrá ní jàmílà gbogbo nǹkan tó bá dáa lórí pé dáadáa ní ìpìlẹ̀ ọ̀pọ̀ bí i àmọ́ bẹ́ẹ̀ bá ti dáa yàrá ní jàmílà bí i ìtọ́ dáa lórí rẹ̀ bí kọ̀dá Saheed Òṣùpá jẹ̀bi o ó jú àwọn afẹ́ẹ̀sẹ́jọ wà fún àmì o ọ̀jẹ̀bi ẹ̀rẹ́ ìmọ̀ràn lálẹ́gbàá ó máa ń tí sọ̀rọ̀ náà ìdẹ̀lùkọ̀ bí i gbogbo mùsùlùmí tí jókòó mùsùlùmí àmọ́ tí ń sọ ògùn yàrá ní jẹ̀mílà tó bá ní mùsùlùmí tó dúró dáadáa ti Kùránì kọ̀ bí i ìtọ́ka ìlọ́nà sọ fún ni pé olóògbòrò náà Saheed Òṣùpá olè ẹnìkan olè fẹ́ ní Kùránì pé Kùránì làwọn gbẹ́kẹ̀lé lójú Saheed Òṣùpá kó sì wà gbọ́ bẹ́ẹ̀ lójú ẹ̀ pẹ̀lú àwọn tó yípo rẹ̀ tó jẹ́ jọmọ́ra wọn pé kéèrè ṣe ìkì lágbájá gan àwọn ọmọdé àwọn ti lọ́pàá ní àfáà lágbájá àwọn ọmọdé táwọn jọ só sí sẹ́rù wọn ni Saheed Òṣùpá wà pè lóòrù ọ̀rọ̀ ló sọ ìmọ̀ràn mọ́kànlé gbà Saheed Òṣùpá aláìsí Saheed Òṣùpá
ọwọ́ ní ọba jí ifá rẹ̀ lè bí múnáfìkì ni ọmọ wọn. ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu ọ̀kan lára àwọn àáfàá tí wọ́n ń sọ̀rọ̀ sí King Dr. Saheed Òṣùpá o lórí ọ̀rọ̀ jíjí tí òun jí ifá òun lòun kí. ọ̀rọ̀ yìí ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá yìí nínú. ọ̀pọ̀lọpọ̀ wa la ti wá gbàgbé pé orin tí King Dr. Saheed Òṣùpá kọ yìí tó di wàhálà sórí ayélujára kò ń ṣẹ̀ṣẹ̀ kọ orin yìí o, ó ti kọrin lọ́pọ̀ ìgbà tá ò lè máa kà, ṣùgbọ́n ó ṣe wá jẹ́ àsìkò yìí níbi 52 years anniversary tí àgbà òṣèré lálùdé tí wọ́n ṣe Fatai Adétáyọ̀ Oòduà tí wọ́n ṣe, òun ló di ohun tí àwọn àáfàá wa ń fa King Dr. Saheed Òṣùpá o. wọ́n ní kò nígbàgbọ́ nínú alukurani, ń tọ́pọ̀lọpọ̀ wọn ń sọ nìyẹn pé olóògùn òun ni Alhaji Dr. Saheed Òṣùpá o. ẹ̀yin aráalé, ẹ̀yin olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá, kí ni ẹ̀yin náà kí lẹ rí sí ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára báyìí o? ṣóhun tí King Dr. Saheed Òṣùpá sọ ṣó dáa àbí ohun tí wọ́n sọ kò dáa? ẹ bá wa fi sí abala ìrísí o. ẹ dẹ̀ má gbàgbé, ẹ máa subscribe sórí ìkànnì Kingfax Gist TV òun lẹ wà yìí. ó dìgbà.